àgbàlagbà o ó fẹ́ mi ó gẹ̀mí o èrò járe lẹ́ẹ̀fẹ̀ nídòjúmọ́ tí mọ́ wáyé ìyẹn nílé Babátúndé ọmọ mi sọ̀rọ̀ o káre Ọlọ́ládé lọ́nà mi Babátúndé o omi sọ̀rọ̀ lọ́sọ̀ọ́jọ́ bí lòní o fún oríire ọmọ fún ọjọ́ bí lòní Babátúndé omi sọ̀rọ̀ mo lọ́lọ́ládé náà lọ́nà mi ó ní ìkì ọ̀rẹ́ léèfẹ̀ ìní mo fi kọrin fẹ́ níbi ilé bàbá mi ni ìyẹn lé Babátúndé àní Babátúndé Ògúnwùsì ẹni ìtàn kábíyèsí ìwà òjájá fìjọ́ tẹ̀ jẹ́lẹ̀ ìwọ ni Babátúndé Omisore gbogbo òdílé Omisore ò kéré rárá ní gbogbo Ilé-Ifẹ̀ o torí pé ládé nìyó ó wá nílé bàbá rẹ Babátúndé Omisore o Ọlọ́ládé lórí kéjì Ọláwálé Ajípolówó Jésù tẹ́tẹ́ tó ọ̀rọ̀ gọ̀jígọ̀ bàbá òrèdè bàbá èdè àkùnrin bàbá àwọn gbọ́dọ̀ òun lórí kì ọ́ wọ́n kì ọ́ bí ológun ẹrú wọ́n kì ọ́ bí oníwọ̀fà ọgbọ̀n wọ́n kì ọ́ bí ìbọ̀rọ̀kì ní ọlọ́rọ̀ wọ́n kì ọ́ bí èèyàn pàtàkì máa gbóhùn ẹnu mi àbú tẹ́rú ọmọ oyè Ifẹ̀ àbú ọmọ olódò kan tẹ́rẹ́rẹ́ ọmọ olódò kan tàràrà ọmọ odò tó ṣe wẹ́rẹ́ jẹ eléyìí tó lọ sọ wẹ́rẹ́ èké ó jẹ́ ìkúrí ọ̀sílẹ̀ ó dà bàtà jẹ́ ìkúrí adéláwẹ̀ ó dòkun asákẹ́kẹ́ ojú kò gbọ́dọ̀ bubú ìrà àbàjá kò lè bu sẹ́sẹ̀ òbòjì oníṣọ̀bọ̀rọ̀ lókòdodo náà gbẹ wọn kì í dúró kí wọ́n nífẹ̀ẹ́ Ọọ̀ni wọn kì í bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ Ọ̀tọ́lú tó ń ká tó ń bẹ̀rẹ̀ ní kí wọ́n nífẹ̀ẹ́ lẹ́gbẹ̀bẹ̀ mo tó kí wọ́n nífẹ̀ẹ́ Ọọ̀ni mo bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ Orè mo dọ̀bálẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ lẹ́gbẹ̀bẹ̀ mo kí wọ́n nífẹ̀ẹ́ mo jàró mo jẹ sẹ́ríkì gbàgbàgbà mo jàgbá tó yẹ mẹ́fẹ̀ẹ̀fà ẹ̀yin lẹ́nu òkú ọmọ onílùkọ̀ bàbá ti bá ọmọ onílùkọ̀ bàbá ti bá ọmọ olùkọ́lùkọ̀ èyí tẹ́ bá wẹ́ kùkọ̀ akéde ń pé etí ẹ̀yìn náà fi sọ sáré dé bàbá tó bí ọlọ́mọ gangan ni olórí rẹ̀ ọmọ onílùkọ̀ tẹ́rẹ́rẹ́ ọmọ olùkọ̀ tàràrà ọmọ tó tún sọ̀wẹ́rẹ́kẹ́ ó lọ sọ̀wẹ́rẹ́kẹ́ lẹ́yìn ìdílé adéláwẹ̀ ó lọ ọdún ogun ni alákọ̀ọ́kọ́ ṣẹbi lọ́sàn sọ́sájú ìlú Ọ̀ṣun létí ẹ̀jẹ̀ èròdú ọmọ àdìpẹ̀ ọmọ onífi àkùrẹ̀ ọmọ adájọ́ owó rẹ̀ mọ́ ọmọ fìtílà tẹ́kẹ́tẹ́ eléyìí níbẹ̀ ló tún fẹ́ níjọ́sí inú onílọ mẹ́tọ̀ sẹ́tòrú torí níbẹ̀ nìran bàbá yìí ti kàwé ẹ̀yọ omi ẹlẹ́ẹ̀kejì ló lọ sàn tó jẹ́ Ìwó olódù ọba atẹ́nìbọlá ọmọ atẹ́nìbọlẹ̀ àtẹ̀jìrẹ́ lọ́dọ̀ gbẹ́gùnlẹ̀ láyé ẹjọ́ omi ẹlẹ́ẹ̀kẹta ló lọ sàn tó dòkun alàgbàlúgbò omi Babátúndé Omisore Ọlọ́ládé ló ń dábìrà lórí nkìyọ́ dáadáa okú oríire okú ẹ̀yẹ òní pasán òní sílẹ̀tẹ̀ ọmọ Ilé-Ifẹ̀ nílé mọ̀mọ́ rẹ àti bàbá rẹ ẹ̀yin ní gí èsì ìjà èsì rógúnjọ́ ìrèsì ògbọ́dọ̀ máa jẹwé ẹran Babátúndé okú oríire òǹdó o mẹ́sàn-án ló búrò níbẹ̀ bàbá rẹ wù mí kábàárì apá kan kádà kan sí ìkúlẹ̀ rúrùmù obì ipa obì ifi sẹ́sẹ́ ẹ̀fún ìyẹn tó funfun lẹ́lẹ́ ojú ọwọ́ sẹ̀gí yẹn ní ẹ̀kọ́ bù àbúniyí ẹ kì í jẹwé ẹgbẹ́gbẹ́ àbúniyí ẹ kì í jogún sẹ́rẹ́ bàbá ló ní ẹgbẹ́wé àpòpọ̀ ọkọ̀ ọmọ ẹlẹ́jẹ̀ yọ ọmọ ẹlẹ́gbẹ̀rẹ̀ ọmọ ẹlẹ́jẹ̀ kájàkáyà wà wíjọ́ ọmọ ọlọ́jọ́ bora àìsá lọ́wẹ̀ òkú oríire òní pasán òní dààmú òní sílẹ̀tẹ̀ ó lówó lọ́wọ́ ó lájẹ́ lọ́wọ́ òní fojú sunkún àyà òní fojú sunkún ọmọ òní fojú sunkún ẹbí rẹ ó sọ bí èyí ó ṣe tẹ̀mí nínú rẹ Ọlọ́ládé lórí ìwé ìsàdúrà tó pé o wọ ìgbórí ọlọ́pẹ̀ tí ó lọ wọn kì í gbórí odó pèsè odó wọn ní gbórí ayé pẹ̀lú rẹ níbi toródolúwo lọ́jìwò òkú ajá ìgbó òkú àgbò kíkan òkú ayé òní borí ẹ láyé ọ̀nà rí òní dàrú torí pé pé ọmọdé ìkájú oko já ìgbà àgbàlagbà ìkẹ́bù ojú ọ̀nà ìgbà àwọn onímọ̀ kan ìkájú oko ìgbà yóò ní ká ọ èmi Ọláwálé Ọláolúwa Ajípolówó Jésù tẹ́tẹ́ tọrọ gọ̀jígọ̀ bàbá ọ̀rẹ́dẹ̀ bàbá èdè àpinnu bàbá àwọn gbọ́dọ̀ mo ní wípé látọ̀tọ̀ Ọlọ́ládé àbí bẹ́ẹ̀ ti dé.